ọmọ aláṣẹ mo ní ẹjẹ́ àròkọrin tẹ́ mọ̀ bí adébí ẹ̀yìn mọ́kò àgbà ọ̀lẹ́ni mo ti jiyàn ọlọ́pẹ́ mi ò gbọ́dọ̀ sàákénù ẹ mọ̀ pé tìmùtìmù náà ní alábàrà igúnnugún ọ̀nà ní onídìrí bẹ́ẹ̀ ladi tíná ọ̀nà ní aláriwo ọmọ aláṣẹ mo gbérédé ẹjẹ́ àròkọrin ó yá oko orin tá a wá là ń lọ ọ̀nà oko tá a gan là ń yẹ̀ ó di ilé aláàjì Kazeem Jimoh Adékúnlé olówó orí màmá wa Rukayat Àdùfẹ́ àtolówó orí màmá wa Sakirat ṣèbáwọn náà ń sọjọ́ bí mo ṣe ní ẹja ká sọkọrùn ká lọ kí bàbá onínúure aláàjì tó gbáfẹ́ aláàjì tó sùkúrùdù aláàjì tó skindaka kú yẹbẹ eyín mẹ́ka ẹ̀kẹ́rì àwòdàmí ẹnu ni ó ti sọdún èyí lọ́lá olúwa kó o ṣe yìí tó pọ̀ ìrìn àjò 50 ọdún kì í ṣe kéré mi àwa bẹ́ẹ̀ fi bàbá là lókè ó kú ọdún bàbá Fatima bàbá àjìmá bàbá àwọn àlìmù kí lọ́wọ́lọ́wọ́ lọ́lá olúwa ò ní fọdún èyí ṣàṣemọ́ lọ́lá ọlọ́run àlọ́ ó kú ọdún oníṣòwò pàtàkì nípa plywood lọ́nà tìgbàlódé lówó pọ́kú ni wọ́n ń ta tiwọn wọ́n dá yàtà púpọ̀ nínú òwò. àlọ́ òkú ọdún bàbá àṣírù bàbá ìram àlọ́ òkú ọdún bàbá àmsà tí mò ń kílé. polo ti sọdún èyí lọ́lá olúwa kó o ṣèyí tó pọ̀ táyà tọmọ lọ́lá ọlọ́run. Rukayat Àdùfẹ́ ló pè mí ọlọ́mọ aláṣẹ mo ní yẹs ó ní ẹ wá bá ń polówó orí mi ní ẹ wá bá ń kọ́kọ́ tó ń tọ́jú ilé tó ń tọ́jú ọmọ. abánidámọ̀ràn tí ò pé méjì. bàbá wa Kazeem mọ́ wá kì í bí ológun ẹrú mo kì í bí ọlọ́gbọ́n wọ̀fà. ọmọ aláṣẹ ó kì í ń tèje tẹjọ́. bàbá wa lọ́lá olódùmarè ò ní kánjú kú ọmọ aráyé ò ní fẹ́ gbà fún ẹ lóúnjẹ lọ́lá olúwa ò ní bùrìbùrì báwọn jíjó ìyá. ó yẹ ẹjẹ́ àrèjẹ̀bú òde ẹni tó bá ń lọ bẹ̀ kó mọ́ ṣàfihàn. ọmọ ìjẹ̀bú alárẹ̀wẹ̀ só ọmọ Awùjalẹ̀ ló kú ọdún ọmọ arójòjòyè ọmọ alágẹmọ ogún wọyọwọyọ ilé ọmọ aládìrẹ ògógó májà ọmọ adìrẹ balógun omi lìlì ara orokun ara ọ̀rá nìyẹn ló kú ọdún ọmọ òsèni òyọ̀yọ̀ òyọ̀mọ́yọ̀ ọmọ òsèni olè pani ọmọ ẹni dúdú òkúkú mọ bẹ́ẹ̀ ṣe pupa tó mọ bẹ́ẹ̀ ṣe òkú sílé ọmọ múrẹ́yẹ má màrókò ọmọ moroko tẹ́ ẹ̀yẹ ti sá lọ. Alhaji Jimoh Adékúnlé ṣe bẹ́ẹ̀ lọ́mọ nísúlé màmá lọ́bẹ̀ ọbẹ̀ tí bẹ́lẹ̀ yóò lè bẹ́sùn ẹ̀fà tó bí yín lọ́mọ. ló kú ọdún ọmọ onígbò mádé ọmọ onígbò máwọ̀mọ́wọ̀ ẹ̀yìn tó bá wọ gbòòrò yọ dẹni ẹ bọ́ra. ló kú ọdún ọmọ àjẹ̀bọ́ ọmọ rẹ̀ nìwà ọmọ olówó ọ̀sán báyé kówó dọ́là ó tó dòde kó tó dòwó ẹrú kó tó dòwó ọmọ. ló kú ọdún ọmọ òrìṣàjẹ́ ńlá bí onílẹ̀ yìí Alhaji máa gbọ́ kẹlẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó ní àgbà Ìjẹ̀bú owó ní ọkùnrin Ìjẹ̀bú owó ní obìnrin Ìjẹ̀bú owó ní pupa Ìjẹ̀bú owó ní ìtọ̀ Ìjẹ̀bú owó ní ìgbẹ́ Ìjẹ̀bú owó ní. gbogbo ọmọ Ìjẹ̀bú tí mo mọ̀ nílà ní lówó lọ́wọ́. àlọ́ kú ọdún ẹni obìnrin kò lọ́nà tó gbárí mọ́ ní bí ò bá jọ́pọ̀ ẹni a sì jálè ẹni. tọrọ ẹnu kọ́ tòrò ìtìbọ̀lì kọ́ bàbá ilé yìí rẹ wà á kọ̀. àlọ́ kú ọdún adúdú yẹmí. bàbá wa ẹ̀rín ẹ̀kẹ́ rẹ̀ àwòdàmí ẹnu ni eyín ẹ̀kẹ́ rẹ̀ ga wò sí fìlà. ṣèbí jẹ́jẹ́ nìwọ́rú àrìn tegun lọ̀tà ń sáré ẹgbọ́ kí ló ń pààyàn láyà lórí ọ̀rọ̀ rẹ̀. arítẹnimọ̀ wí ni wọ́n ti fàpáàdì yẹ̀yẹ́ bó tiẹ̀ mọ́lẹ̀. ó yá ẹ wá wo Adékúnlé bó ṣe fàtàrí fa náírà mọ́dọ̀. ìwọ mọ̀ bí abẹ ní bẹ́sù ran àwọn àtẹlẹsẹ̀ wọn á sì máa bẹ̀nà wò. lọ́lá ọlọ́run olódùmarè ìwọ sì tẹ́lẹ̀ yìí fẹ́. lọ́lá olúwa kó dàgbà kó dògbò kó fọwọ́ pa ugbó fèrèjì jóbi. àdìsá lọ́lá olúwa kó gbó bọ́mọ ogun tí í gbólé arọ́. kó dàgbà kó dògbò kó má ṣe báwọn gbé bùgbé ìyọnu. ọdún ni láṣọ lógún ọdún ni fèrègùn so lọ́gbọ̀n. ọdún lè wí abíyáyá sàdọ́ta kó bá wọn lékún lówó lọ́mọ níre. ìjẹ́ olólùfẹ́ rẹ̀ ọ̀wọ́n Rukayat Àdùfẹ́ ló ní kí n fèyí kí ẹdẹ́dẹ́dẹ́lé ọmọ aláṣẹ ló kọ́ tèmi. àlàbá yín tí ò ní bèjìrì ó ní ẹ̀rẹ̀ bára wa ṣe ẹjẹ́ àjọ sàmí ẹ̀.